Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò. Àwọn àṣírí kọ̀ọ̀kan wà ní ilẹ̀ Yorùbá tó yẹ pé àwọn àṣírí yìí ti ń lọ. Àwọn àṣírí yìí ti ń lọ. Àwọn àṣírí yìí ó ti ń lọ. Tí a bá wò ó, mo gbọ́njú mọ ẹnìkan dáadáa nígbà yẹn tí ẹnìyẹn wà ní ìlú kan. Tó bá ná owó tó bá mú jáde kò gbọdọ̀ ṣẹ́kù sí lápò padà wálé. Owó tó bá mú jáde, tó bá mú 5 million jáde kò gbọdọ̀ ṣẹ́kù sí lọ́wọ́ padà wálé. A ti tún gbọ́ nípa àwọn kan náà tó bá tọwọ́ bá pò báyìí wọ́n gbọ́dọ̀ mú owó jáde. Tó bá tọwọ́ bá pò báyìí wọ́n gbọ́dọ̀ mú owó jáde. Adéèsú ó wà nílẹ̀ Yorùbá. Ànábọ̀ ó wà nílẹ̀ Yorùbá. Tọwọ́ bá pò ó wà nílẹ̀ Yorùbá. Fojúkówó ó wà nílẹ̀ Yorùbá. Tó jẹ́ pé tìró ní tán bá lé sójú, tán bá rẹ́ni tó kówó lọ́wọ́ báyìí tí ń ka owó báyìí, tán bá mọ̀ ní ojú báyìí, owó yẹn máa lọ. Ànábọ̀ wà tó jẹ́ pé tán bá kó sáàrin owó yóò kó gbogbo ẹ̀ lọ. Tọwọ́ bá pò wà tó jẹ́ pé bóyá òrùka ni tàbí wọ́n sin tí wọ́n á ti ọwọ́ bọ àpò tí wọ́n á kó owó. Adéèsú wà tó jẹ́ pé iye tẹ́ bá fi dá lókòwò lẹ́ẹ̀mọ̀ kó lójoojúmọ́ ń bẹ̀, ẹ gbọ́dọ̀ mọ́ kó ń jọ kan. Gbogbo ẹ̀ ló wà. Wọ́n fi àwọn kinní wọ́n fi ń lu jìbìtì tó pọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n fi ń lu jìbìtì tó pọ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí tá a bá fi sílẹ̀, àwọn míì wà tí òun ṣe pé torí ṣíṣe bí kò ṣe pé láti kín àwọn nǹkan yìí lẹ́yìn wípé àwọn nǹkan yìí wà lóòótọ́. Adéèsú mo máa ń rí lọ́nà láì gbogbo àwọn àṣírí bẹ̀ mi fi ilẹ̀, kì í ṣe pé kò sí but mi kì í fi ilẹ̀ látàrí wípé jìbìtì ẹ ti pọ̀. Tí wọ́n á ya fọ́tò ẹ̀, wọ́n á ya fọ́tò ẹ̀, wọ́n á gbé sórí kinní. Kò jẹ́ kí ó yá èmi lára láti fi sílẹ̀ mọ́. Kì í ṣe pé kò sí o. Adéèsú wà tó jẹ́ pé tẹ́ ẹ bá fi dá lókòwò ńlẹ́mọ̀ kó ń bẹ̀ ní ojoojúmọ́. Tẹ́ ẹ bá fi dá lókòwò ńlẹ́mọ̀ kó ń bẹ̀ lójoojúmọ́ tó dájú. Àwọn àṣírí kan wà táwọn ń wò pé bóyá kò sí, pé bóyá wọ́n fi parọ́ ni. Ó wà àṣírí tí ò bá sí ní ìgbà náà lọ́hùn, àṣírí tí ò bá sí kò ní jáde síta. Wọn ò ní sọ pé ó wà. Wọn ò ní sọ pé ó wà. Àìmọye àwọn àgbààgbà tó ti lọ tó jẹ́ pé wọ́n dọ́gbọ́n sí ni. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n o, dídọ́gbọ́n sí ọ̀pọ̀lọpọ̀ wọn. Mo ń sọ kì í ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá náà ni o lọ mú kinní ló ní nǹkan èèwọ̀ nínú. Rárá o, kì í ṣe gbogbo nǹkan tó wà nílẹ̀ Yorùbá ló ní nǹkan èèwọ̀ nínú rárá. Kì í ṣe gbogbo ẹ̀. Àṣírí pọ̀ tí ò dìgbà tó bá tó lo nǹkan èèwọ̀ rárá. Tí ò dìgbà. Ṣé kí n sọ kinní kan fún ọ? Tó o bá ṣe tó o lo nǹkan èèwọ̀ tó o bá ṣe, ó dàbí ẹni tó fẹ́ gbowó kọ́múlé ni. Owó àwọn kinní yẹn. Nígbà tó bá fẹ́ gbà tó ń ṣe processing, inú ẹ̀ ó máa dùn bí kó ètè pọ̀ sí kó ètè pọ̀ sí. Tó bá ti wà lẹ́rìí kan default lọ́jọ́ yẹn, ó fẹ́ lè mọ gbẹ́ni tó default yẹn sí pèpè sí kò ní jẹ́ kí n rówó gbà ni. Ọmọ ìyá tó o bá gba owó ìtàn tó bá ti kó lé ọ lọ́wọ́ báyìí, níjọ́ náà nìbànújẹ́ ti dé. Níjọ́ náà nìbànújẹ́ ti dé pé owó yìí ni mo gbà yìí, sísan ńkọ́. Níjọ́ náà gàgà téèyàn ti tẹ́wọ́ gbà báyìí. Ọlọ́run ràn wá lọ́wọ́. Adéèsú tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ó dáa. Adéèsú yìí kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá odidi ààyè ọ̀gà 7. Ibi ẹran ewúrẹ́ tó bá ń bí 3 ibi ẹ̀. N tó jẹ́ kọ́kàn mi lọ síbi àṣírí ni pé ní ṣèjẹta àbí ìjẹrin kọ́ ni. Mo ń lọ ní ibìkan ní Òṣogbo. Ẹran yẹn wá bímọ, wá bí 3. Mo wá ní àṣírí ibi ewúrẹ́ tó ń bí 3, ewé abirikolo 201, ewé ayẹni 201, irun orí irun. Ifá òkú, tá bá ń sọ pé ifá òkú
ó ti yé àwọn àgbàlagbà. Kì í ṣe kẹ́ ẹ náà wá nǹkan òkú o, rárá o. Ifá òkú ó túmọ̀ sí pé ifá tí ẹni yìí, ẹni tó ní ifá tí ẹni yẹn ti kú, ifá ẹ̀ ni ifá ẹ̀. Tá bá sọ pé ifá òkú yóò jẹ́ 21. Ọwọ́ ọ̀tún Ìjímèrè á wá jó gbogbo àwọn nǹkan yìí pọ̀, á wá pò mọ́ṣẹ́ sílé 5 àbọ̀, á wá kó sínú àwo funfun ọlọ́mọrí, á wá gbé síbi tí ẹnì kankan kò ní fojú kàn mọ́ fún ọjọ́ 7. Tó bá wá di ọjọ́ 7, á lọ kó iyekíye tá bá fẹ́ fi dá lókòwò, á kó lé lórí. Tá bá fẹ́ lọ kó owó yìí, aṣọ tí wọ́n ti fi sin aláìsí, aṣọ sẹ́mọ̀ pé ẹ máa ń sọ pé kán ra aṣọ, pé lágbájá ra aṣọ, tàmẹ̀dó ra aṣọ, kinní kan, ṣé gbogbo ẹ̀ náà ń sin mọ́? Kì í ṣe gbogbo ẹ̀, pé àwọn kinní kan ra aṣọ wá, àwọn gbára aṣọ wá. Aṣọ yẹn ò lẹ́rù mọ́dì láti lọ máa fi kó owó ń bẹ̀. Ṣùgbọ́n ẹyọ tẹ́ bá kọ́kọ́ kó owó ń bẹ̀, kẹ́ ẹ tó wọlé lọ kó, ẹ ti tọ́jú àṣẹ alẹ́ àti àṣẹ àárọ̀ igi àràbà, ẹfun àdó àti iyọ̀ á gún pọ̀. Tá bá ti gún pọ̀, a máa kó lé ojú. Tá bá ti kó lé lójú, ọ̀nà 2 ńlá ṣe sí. Á rí ìkan mọ́ ẹ̀yìnkùlé, ẹnu ọ̀nà ẹ̀yìnkùlé wa, á rí ìkan mọ́ iwájú ta. Àṣírí tí mo fi sílẹ̀ yìí, wàláì kì í ṣe tọrọ ẹnu. Tẹ́ bá máa bá pàdé, tí ẹ bá máa bá pàdé, mi ní kò sí o, ó wà. Ṣùgbọ́n tó máa fi sílẹ̀ tó ní ojúlówó ẹ̀ lọ́wọ́ bí eléyìí, kì í ṣe pé kò sí, ó wà. Ṣùgbọ́n àwọn bàbá yẹn wọn à fẹ́ fi gbogbo àwọn nǹkan báyìí sílẹ̀ mọ́ nítorí ìwà owó wa. Lóòótọ́ kò ní nǹkan ìwọ nínú o. Ọmọ ìyá, á rí kíní ìmọ̀wájú tá a rí mẹ́yìnkùlé ńlá fi lọ kó owó yẹn. Èèwọ̀ ẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ má kó lójúmọ́ o. Ẹ gbọ́dọ̀ má kó owó yẹn ní ojúmọ́, ojoojúmọ́ lẹ gbọ́dọ̀ má kó. Àṣírí tó lágbára ni Adéṣù. Mo máa ń rí àwọn èèyàn tó máa ń fi kíni màá kàn rẹ́rìn báyìí pé Ọlọ́run ràn wá lọ́wọ́. 08061488254 ni nọ́mbà àti tèmi. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mọ́ pè wá lórí aago, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Fún àwọn eléyìí tó ní ìdáhùn nínú, irú eléyìí tí mo sọ yìí, nǹkan kan bí iṣẹ́ yìí ṣe lọ ni mo ṣe fi sílẹ̀ pátápátá. Ṣùgbọ́n nǹkan tẹ́ rí mọ́lẹ̀ yẹn, tẹ́ ẹ bá gún èpo àràbà àtẹfun àdó tán, níbo ni a kò sí ká tó rí mọ́lẹ̀. Ó ṣe kókó o. Tó o bá lọ gbìyànjú ẹ̀ bí mo ṣe sọ ohun, tó o bá lọ díẹ̀ láì ṣe nǹkan tí mo ní kó o ṣeun, ó léwu o. Ó léwu, mo sọ o, ó léwu o. N tó rí mọ́lẹ̀ ń, o gbọ́dọ̀ rí mọ́lẹ̀ síwájú ta, ó rí mọ́lẹ̀ sí ẹ̀kùlé. Bí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run ní jẹ́ kó máa fi àwọn ará inú ilé yín dájọ́ o. Ó ṣe kókó púpọ̀ láti rí mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ká ní wọ́n bá fẹ́ǹsì gbogbo ilé, tán rẹ́ gbogbo ilé pátápátá, níbi tí kíní ti bẹ̀rẹ̀ ń ta, ó rí mọ́ bẹ̀. Ọ̀nà ẹ̀yìnkùlé, géètì sábà máa ń wà lọ́nà ẹ̀yìnkùlé, ó rí mọ́ bẹ̀. Ìgbà náà ló tó free o. Ibi tá a bá dẹ̀ gbé àṣírí yìí sí, tá a bá gbé àṣírí yìí sí, kò sẹ́ni tó ń bá ní wọbẹ̀. Ìwọ nìkan ló lè wọbẹ̀. Kò ní nǹkan ìwọ nínú gẹ́gẹ́ bí mo ṣe sọ o. Débi pé bóyá ẹ̀yìn ọlọ́pàá jálẹ̀kùn wọ àbí àwọn kan jálẹ̀kùn wọlé, àwọn ò bọ̀sẹ̀ ń bẹ̀ lóòótọ́. Nígbà tí ò ní nǹkan kíní kankan nínú. Iṣẹ́ tó bá ti ní nǹkan ìwọ nínú, èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mi kì í ṣe, mi dẹ̀ kì í lò, mi sì fún yàn, mi ti ẹ̀ mọ̀. Bí àwọn eléyìí tí mo mọ̀, òun ni mò ń fi sílẹ̀. Ọlọ́run dẹ̀ ń fi gbígbàdúrà sí i. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ojúlówó Adéṣù ni mo fi sílẹ̀ yìí o. Ojúlówó. Àwọn míì wọ́n mọ̀ lọ́nà míì o. Ṣùgbọ́n eléyìí tí mo fi sílẹ̀ yìí,
ọmọ ìyá tó bá ní Adéèṣù tó jẹ́ ojúlówó, òun ni mo fi sílẹ̀ wọn. Bó ṣe lọ ni mo ṣe fi sílẹ̀ pé pérépéré. Ẹnu nǹkan tí wàá rí mọ́lẹ̀ ló kù nǹkan kan tí mi fi sí. Jọ̀ọ́ dákun, tó bá ṣiṣẹ́ yìí mọ́ lọ díẹ̀ láì rí tí ó rí mọ́lẹ̀ síwájú ta àtẹ̀yìnkùlé o. Bí bẹ́ẹ̀ kọ́, mo sọ o, Ọlọ́run ràn wá lọ́wọ́. 090 72 79 33 48 080 61 40 8254. Tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ lẹ́ẹ̀kan sí, ẹ kàn sí wa lórí WhatsApp ni, ẹ mọ́ pè wá lórí aago. Ojúlówó Adéèṣù òun la fi sílẹ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́.